èyí ni ohun tí wọ́n ní Toyin Abraham jáde sọ lórí ìjà ńlá tí àwọn online lọ fẹ́ dá sílẹ̀ láàrin Toyin Abraham àti Iyabo Ojo pẹ̀lú Federal Airport Authority of Nigeria tí wọ́n gbé fún Iyabo Ojo tí wọn kò sì wo ọ̀dọ̀ Toyin Abraham. Èyí ni ohun tí wọ́n ló sọ. Àṣírí gangan ti tú síta báyìí o. Ohun tí ó fa ìjà Austin Emmanuel àti Iteledicon ìyẹn kọ́lé oṣó tọ́ ǹjẹ́ obìnrin kọ́ ni ó palẹ̀ ayé rẹ́ báyìí. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ gangan. Àṣàbí simple ìyẹn aya Portable lọ́dẹ̀dẹ̀ rẹ̀ nígbà kan rí kó tó di wípé wọ́n pín gàárì tí wọ́n sì túká ti padà jáde síta láti sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó rí òdodo tí òdodo sì hàn gbangba wípé Queen Dami ti padà sọ́dọ̀ Portable o. Èyí ni ohun tí ó sọ. Ẹ farabalẹ̀ báyìí kí a jọ jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àṣírí ti tú o. Ohun èyí tí ó dá ìjà sílẹ̀ o láàrin Austin Emmanuel àti Iteledicon tí a mọ̀ sí kọ́lé oṣó tọ́ Jùmọ̀kẹ́ eléyìí tí ó jẹ́ ìyàwó Austin Emmanuel. Òun la mọ̀ rí tí òun náà lé fùrùkọ́kọ́ bí ẹ kò bá sì gbàgbé wípé ìyàwó Iteledicon ni ó kọ́kọ́ jáde tí ó sì tan ìmọ́lẹ̀ sí àwọn ohun kan níbi tí à ń lọ gangan. Ṣùgbọ́n o lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó Austin Emmanuel náà ti jáde síta o tí ó sì ń gbé àwọn kan ṣépè kíkankíkan o. Ẹ ṣọ́ra yín o, ẹ má sì gbé àwọn ọmọ mi ṣépè mọ́ o. Gbogbo ẹni tí ó bá gbé ọmọ mi ṣépè báyìí ni yóò rí. Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ìyàwó Austin Emmanuel sọ ló mà tún tan ìmọ́lẹ̀ díẹ̀ sí ohun tí ó ṣe okùnfà ìjà Austin Emmanuel àti Iteledicon o. Nígbà tí ìyàwó Austin Emmanuel náà ti wá jáde tan ìmọ́lẹ̀ sí ohun ìjà ńlá tí ó ń lọ lọ́wọ́ láàrin Austin Emmanuel àti Ìtẹ̀lẹ̀. Jeff ọmọlẹ́wà tí ó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ láàrin Iteledicon àti Austin Emmanuel náà ti bọ́ síta sọ̀rọ̀ báyìí nígbà tí gbogbo rẹ̀ ti fọ́jú ká. Kí wá gan ni àṣírí eléyìí tí ó tú síta tí gbogbo rẹ̀ sì ti wá fọ́jú pọ̀ débi wípé gbogbo ohun tí ó ṣókùnkùn pátá ni ìmọ́lẹ̀ ti tàn sí báyìí o. Gbàrà tí ìyàwó Austin Emmanuel jáde wípé kí wọ́n má gbé àwọn ọmọ òun ṣépè mọ́. Ó wípé láti ìgbà tí ìjà ńlá ti bẹ́ sílẹ̀ láàrin òun àti ọkọ òun òkùnkùn wá sí orí ayélujára láti wá pariwo rẹ̀ síta fún aráyé. Bẹ́ẹ̀ ni ó wípé ẹ̀sìn tí Austin Emmanuel fẹ́ ṣe tí ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kódà ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ nítorí Ọlọ́run òun ni ó ń jà fún òun lọ́wọ́lọ́wọ́ o. Kì í ṣe ẹnikẹ́ni tàbí òun lòun ń jà fúnra lára òun. Ọlọ́run òun ni ó ṣetán láti fẹ́ gbèjà òun jà. Báyìí ni Jùmọ̀kẹ́ ìyàwó àkọ́kọ́ fẹ́ Austin Emmanuel ṣe ń pariwo lórí ayélujára. Obìnrin tí ó bọ́ síta ló jẹ́ ká mọ̀ wípé Raja Ishati tí òun náà wà ní moving industry òun àti Austin Emmanuel máa ń gbé nǹkan sí nǹkan. Ó ní wọ́n fẹ́ ara wọn o. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Austin Emmanuel náà sì ṣe ló jẹ́ kí ó di mímọ̀ wípé Aishat yìí jẹ́ ọ̀rẹ́bìnrin òun ní film industry. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àárín Raja Aishat àti Austin Emmanuel náà mà ti dàrú nígbà tí ìyàwó ilé Austin Emmanuel ti jáde tí ó ti wá fọ́gbà yángàn. Níbẹ̀ ni ìmọ́lẹ̀ ti tàn sí ọ̀rọ̀ yìí wípé Raja Aishat, Austin Emmanuel àti Iteledicon gbogbo wọn pátá wọn jọ máa ń kó ara wọn káàkiri ní film industry o. Pẹ̀lú Jeff ọmọlẹ́wà tí òun náà bọ́ síta wá sọ̀rọ̀ láìpẹ́ yìí. Àṣíníṣe ni Raji Aishat àti Austin Emmanuel tí wọ́n jọ ń fẹ́ ara wọn yìí. Austin Emmanuel ti kẹ́fìn wípé Aishat tún fẹ́ mákẹ́tà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Thomas ní film industry. Ìgbà tí Austin Emmanuel wá mọ̀ wípé Raji Aishat pẹ̀lú mákẹ́tà tí wọ́n ń fẹ́ ara wọn yìí wọ́n ń lo òun ni, òun kàn ń bá wọn direct fíìmù lásán ni, wọn ò ní jẹ́ kí òun rí owó. Mákẹ́tà yìí ni yóò wá bá Raji Aishat mákẹ́tì ọjà tí àwọn méjèèjì sì jọ lẹ̀dí àpò pọ̀. Nígbà tí Austin Emmanuel kẹ́fìn rẹ̀ ni ó bá jáwèé fún Aishat Raji wípé òun ò ṣe mọ́ o. Raji Aishat ni ó wá mú information lọ bá Thomas yẹn mákẹ́tà wípé kí wọ́n bá òun díìlì pẹ̀lú Austin Emmanuel. Ni òun bá pe gbogbo àwọn mákẹ́tà ẹgbẹ́ rẹ̀ wípé gbogbo wọn kò gbọ́dọ̀ lo Austin Emmanuel mọ́ nínú fíìmù gbogbo àwọn director pátápátá. Bẹ́ẹ̀ ni ó bá àwọn mákẹ́tà yòókù náà sọ̀rọ̀. Ó ní ibi tí ogun ti kọ́kọ́ wọlé sí òun lára nìyẹn. Ohun tí ó wá fa ìdí ìjà, ibi tí à ń lọ tí ó fa ìdí ìjà láàrin Austin Emmanuel lọ́wọ́lọ́wọ́ àti Iteledicon ni ohun tí àwọn ènìyàn discover wípé obìnrin ni ó máa dá ìjà sílẹ̀ láàrin àwọn méjèèjì torí wípé níṣe ni àárín Raji Aishat àti Iteledicon àwọn méjèèjì ti close dáadáa. Èyí ni àwọn ènìyàn fi méjì kún ẹ̀ta tí wọ́n sì sọ lórí ayélujára báyìí wípé gbogbo rògbòdìyàn èyí tí ìjà ńlá tó ń lọ láàrin Austin Emmanuel àti Iteledicon obìnrin ló dá ìjà sílẹ̀ láàrin àwọn méjèèjì. Àṣàbí simple eléré orí ìtàgé ni ti padà jáde sọ̀rọ̀ nígbà tí ó rí ẹ̀rí àrídájú pé tòótọ́ mà ní
Queen Dami ti padà sọ́dọ̀ Portable pẹ̀lú rògbòdìyàn eléyìí tí ó ń lọ láàrin òun àti Portable lórí ayélujára, pẹ̀lú bí àwọn méjèèjì jọ ń dráàgì ara wọn nígbà tí Portable bẹ̀rẹ̀ sí ní kó evidence jáde. Ó sì ṣojú múmu báyìí wípé lóòótọ́ Queen Dami wà pẹ̀lú Portable dáadáa. Kí wá ni Àṣàbí Simple yóò ṣe nígbà tí àṣírí ti tú báyìí o, wípé Queen Dami àti Portable sì tún wà papọ̀, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé Àṣàbí Simple kò sí papọ̀ pẹ̀lú Portable mọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni àwọn èèyàn sì ti ń béèrè lọ́wọ́ Àṣàbí Simple tí wọ́n sì ń lọ́gùn rẹ̀ tantan wípé kí wá ló fẹ́ ṣe báyìí. Ǹjẹ́ òun náà yóò wá padà sí ọ̀dọ̀ Portable ní bí Queen Dami ṣe padà ní kíámọ́sá yìí, gẹ́gẹ́ bí ìfọ̀rọ̀wérọ̀ kan tí Àṣàbí ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ yìí pẹ̀lú ọ̀rọ̀ Portable tí wọ́n pè sí. Ó ní lóòótọ́ ni Portable wà kẹrin o, tí ó sì já sí wípé lover boy ní Portable tí ó sì máa ń fún òun lówó dáadáa, kódà ó máa ń tọ́jú àwọn ọmọ òun. Èyí wá ní ìbéèrè tí àwọn ènìyàn ń bi Àṣàbí Simple wípé kí ni kókó ohun tó fẹ́ gangan. Ǹjẹ́ òun náà ò ní padà sọ́dọ̀ Portable báyìí lọ di ìyàwó kẹta? Bí ẹ ṣe mọ̀ wípé Portable ti sọ àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kan sílẹ̀ pé kò sí ẹni tí ó bá fẹ́ òun tí òun bá gun orí rẹ̀ tí yóò lè lọ o. Bí ó bá kó ẹrù rẹ̀ lọ, ó sì tún ń kó ẹrù rẹ̀ padà. Èyí ni àwọn ènìyàn wá fi ń lu Àṣàbí Simple lọ́gọ̀ ẹnu wípé kí ni ohun tí òun náà fẹ́ ṣe báyìí, pé ǹjẹ́ kò ní padà sọ́dọ̀ Portable báyìí o. Gbogbo rògbòdìyàn yìí pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń dráàgì Àṣàbí Simple lórí ayélujára, ọ̀rọ̀ tí ó sì kọ sí orí ìkànnì rẹ̀ ni wípé gẹ́gẹ́ bí obìnrin o nílò láti tẹpá mọ́ iṣẹ́ rẹ dáadáa kí o sì jàre ẹ̀sín bí irú èmi báyìí o, kí o sì tẹpá mọ́ iṣẹ́ rẹ dáadáa. Pàápàá ọmọbìnrin tí kò bá ní alátìlẹyìn tàbí aláfẹ̀yìntì bí irú tèmi yìí, ó gbọ́dọ̀ lè gbàdúrà dáadáa kí ó sì tẹpá mọ́ iṣẹ́ rẹ̀. Èyí ni èsì ọ̀rọ̀ tí Àṣàbí Simple fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lóhùn tí wọ́n ń lù lọ́gọ̀ ẹnu ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Portable, tí ó sì jọ wípé Àṣàbí Simple kò ní nǹkan kan nínú láti padà sí ọ̀dọ̀ Portable lọ́wọ́lọ́wọ́ báyìí o, pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń dráàgì ẹ̀ lórí ayélujára. Kí ló wá dé tí ọ̀pọ̀lọpọ̀ wá ń dráàgì Iyabo Ojo wípé alátẹnujẹ ni pẹ̀lú owó ribiribi tí ó gbà lọ́wọ́ àwọn ìjọba Tinubu láti fi ṣe advert lórí Federal Airport Authority of Nigeria. Níṣe ni ọ̀pọ̀lọpọ̀ ń lu Iyabo lọ́gọ̀ ẹnu wípé tí ó sì mọ̀ wípé kò sí àtìlẹ́yìn fún ìjọba Tinubu eléyìí tí ó wà níbẹ̀ yìí nígbà tí ìpolongo àti wọlé dupò ìdíje ààrẹ nígbà tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ ní àwọn ènìyàn bá ń wípé Toyin Abraham tí ó já sí wípé gbogbo ìdílé rẹ̀ pátápátá ni ó kó sí yọyọ látàrí bí ó ṣe ṣe àtìlẹ́yìn fún Tinubu nígbà náà, tí ó sì fi tọkàntọkàn tara ṣiṣẹ́ fún Tinubu nígbà ìdìbò náà. Bí wọ́n ṣe ṣẹ́ǹkì Toyin Abraham yìí kò dára rárá o. Lórí ìkànnì ti Twitter ni àwọn ènìyàn sì ti dá wàhálà sílẹ̀. Wọ́n fà á wọ ìkànnì ti Instagram àti ti Facebook gan ni o, tí wọ́n sì ń dráàgì Iyabo Ojo gidigidi. Advert eléyìí tí Iyabo Ojo sì gbà yìí fún Federal Airport Authority of Nigeria ló máa lu orí ayélujára pa báyìí o. Wọ́n ní Iyabo Ojo kọ́ ni ó tọ́ sí o, wọ́n ní Toyin Abraham ni. Èyí wá ló mú kí àwọn ènìyàn tú iṣu désàlẹ̀ kòkó wípé ní ọdún tí a ṣe ìdìbò ta ni Iyabo Ojo ṣe àtìlẹ́yìn fún. Wọ́n tú iṣu désàlẹ̀ kòkó, wọ́n ní gbangba ni Iyabo Ojo kò fi parọ́ o, tí ó sì gbé sórí kankan wípé Peter Obi ní sẹ́ẹ̀, Peter Obi ló lè ṣe Peter Obi kò máa wọlé, ààrẹ wa Tinubu ló máa wọlé. Ẹ̀yin lẹ́sìn tó tẹ́wọ́ gba ìpolówó lọ́wọ́ àwọn ìjọba wa tí ó wọlé yìí. Ọ̀rọ̀ yìí di rògbòdìyàn gan pẹ̀lú bí àwọn ènìyàn tún ṣe lọ wú ẹni tí Toyin Abraham gan ṣe àtìlẹ́yìn fún nígbà ìdìbò, tí wọ́n sì ṣe àkíyèsí pé Tinubu ló máa dúró lẹ́yìn rẹ̀ gbangba. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ wí pé Toyin Abraham kó àwọn mọ̀lẹ́bí rẹ̀ sí yọyọ nígbà náà látàrí bí ó ṣe gbé sórí gẹ́gẹ́ wípé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló lè ṣe. Ọ̀rọ̀ yìí máa ti fa wàhálà gidi tí àwọn ènìyàn sì ti fẹ́ lé orí Toyin Abraham àti Iyabo Ojo papọ̀ ní gidi sàn-án báyìí o, wípé advert tí ó lọ gbà kó lọ dá owó wọn padà kó lè ṣe fún wọn nítorí kò sí àtìlẹ́yìn fún ìjọba tí ó wà níbẹ̀. Toyin Abraham tí ó gbé sórí gẹ́gẹ́ ló lè ṣe o. Báyìí ni àwọn ènìyàn kan sì ti ń lọ́gun rẹ̀ tantan wípé àbíṣe torí Toyin Abraham kò lè sọ òyìnbó, kò lè sọ fònẹ́ bí Iyabo Ojo ṣe ń fo òyìnbó ni, kó tó di wípé wọ́n wá rí nílẹ̀ tí wọ́n wá lọ gbé fún Iyabo Ojo. Èyí ni àwọn ènìyàn ń fà gidigidi lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára. Ohun tí Toyin Abraham kàn sọ ni wípé ẹ̀yin online lọ ẹ lọ sí mẹ̀dọ̀ o, ẹ má dá ìjà sílẹ̀ ní movie industry o. Ohun tí arábìnrin yìí sọ nìyí. Gbogbo wa la sì mọ̀ wípé Toyin Abraham kò fẹ́ wàhálà, kò sì fẹ́ kí wọ́n kọrí àgbà méjì bọ́kútó. Ẹ ṣé fún gbígbọ́ tẹ́ ẹ gbọ́ wa. Ohun tí ẹ bá rí sí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká sọ ọ́ nínú comment section.